oníbodè rẹ o akíkanjú ni oníbodè rẹ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ o akíkanjú ni. oníbodè oníbodè o. oníbodè 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 o. oníbodè ààrẹ òpìtàn Laji Abbas. oníbodè oníbodè ilẹ̀ Yorùbá. oníbodè ọmọ àṣẹ àdúgbò. oníbodè ó fẹ́ kógun jalè Yorùbá. oníbodè ọpẹ́lọpẹ́ oníbodè o. oníbodè ààrẹ Laji Abbas. oníbodè ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. oníbodè ní òjòògùn ìtàn jà wá o. oníbodè ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. oníbodè ọ̀rọ̀ lámúrúdú pẹ̀lú Odùduwà. oníbodè wọ́n ní Mẹ́kà ló ti wá. oníbodè oníbodè ló jẹ́ ká mọ̀ o. oníbodè ó jìnnà síra wọn rárá. oníbodè olójúlówó ìtàn ni ẹ máa sọ. oníbodè ẹ má ṣe pa lọ́mọ o. oníbodè ìtàn yàtọ̀ sárùsọ. oníbodè gbogbo ọba ló ń dúpẹ́. oníbodè gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbodè ní lásìkò tiwa. oníbodè akíkanjú ọmọlúwàbí dé o. oníbodè 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 o. oníbodè 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 o. oníbodè oníbodè dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni elédùn àrán o. ó yàtọ̀ sáwò ṣe. ààrẹ òpìtàn kálékákò Laji Abbas. akíkanjú ọmọlúwàbí o. lónìí bájá ò làwọn a máa gbó wáwáwá ìran gbó wọn a sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́mọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. olójúlówó tán ni ẹ máa ń sọ. ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹngbẹngbẹ bí ó ṣe rìn. wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ olóko ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ́n ò bá gba adájúmọ́ lọ. gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. gbogbo ọmọ kóòtù òjíire diaspora wọn ló ṣe o. Laji Abbas wọn báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. ikọ́ kan ìkọ́bálá ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run ló rán ọ kì í ṣe èèyàn rárá. Laji Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o módò délé onídodo kó o ra dodo padà wá kólódó. wọ́n ṣe bólódó níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. akíkanjú ọmọlúwàbí dé o. òdodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà akíkanjú ọmọlúàbí yín ni o oníbodè ilẹ̀ Yorùbá. èmi náà kọ́ o ọlọ́run ọba mi ni èmi náà kọ́ ọlọ́run ọba mi ni torí pé ọlọ́run ọba yìí náà ni ọba tó ṣe pé òun ló dá ayé òun ló dá ọ̀run òun ló ṣe kí ni o ló sì fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé ní oore ọlọ́run ọba yìí ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. ìní gbà wá ní àkókò púpọ̀ ìní gbà wá lákòókò púpọ̀ torí wípé ní àárọ̀ yìí mo rí ètò kan ìwé ìròyìn Aláròyé TV online ń ló gbé ètò nígbà wọ́n gbé mo fẹ́ wo bí mo ṣe fẹ́ kárí gbọ́ kíní yìí dà ọ̀pọ̀lọpọ̀ sàánú àmì irinṣẹ́ tà ń lò ń bí ìgbà tó ti wà connect nígbà mo rí ó jọ mí lójú ẹsẹ̀ ni mo sì ti pè bàbá mi tọ́rọ̀ kàn nígbà tí ìwé ìròyìn Aláròyé gbé èyí tí wọ́n gbé mo dẹ̀ pé bàbá mi tọ́rọ̀ kàn bàbá mi o
mo pè láàkọ́kọ́ bàbá mi ò gbé, mo pè lẹ́ẹ̀kejì bàbá mi ò gbé, mo pè lẹ́ẹ̀kẹta bàbá mi ò gbé. ọ̀rọ̀ yẹn máa ń jọ ara wọn lóòótọ́. èèwọ̀ mọ̀ nílé ilẹ̀ Yorùbá, ta la fẹ́ pè o, ta la fẹ́ sábà. nígbà ọ̀rọ̀ wá rí báyìí, ta láwa pè, ta láà sábà lórí ọ̀rọ̀ yìí. mo bọ̀ bóyá ká kọ́kọ́ gbọ́ ti Aláròyé ná, ẹja kọ́kọ́ gbọ́ ti Aláròyé ná, ẹja gbọ́. fẹ́ ká gbọ́ ṣé kínní yìí ó lọ, mò ń bọ̀, ẹ má bínú o, mo fẹ́ ká gbọ́. ó yẹ kó lè lọ ń bì, tí ò bá wá lọ ń bì á play ẹ̀ direct mọ́, ó ti connect. Odidi ọba ti ń sùn nínú túbú. ń bọ̀, ẹ kó lè lọ ń bì, tí ò bá ti lọ ń bì ẹ jẹ́ kí n play ẹ̀ direct ká gbọ́. bébí náà ṣe gbọ́. orí adé ti sùn ta o, ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìjòyè rẹ̀ dèrò ọgbà ẹ̀wọ̀n lábolongo. bí wọ́n bá sọ pé orí adé kì í sùn ta, ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ lóde ìwòyí mọ́. kì í ṣe ìta nìkan lórí adé ń sùn báyìí, kódà odidi ọba ti ń sùn nínú túbú. láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2022. ọjọ́ 22. ọba Solomon Akínọlá Oloko tìlú Òkò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú méjì nínú àwọn ìjòyè rẹ̀ tí ń sun inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí. ibẹ̀ ni wọn yóò sì wà títí di ọjọ́ ajé Monday ọjọ́ 27 oṣù yìí. ọba Akínọlá, ìjòyè rẹ̀ méjì àtàwọn 12 míì ni wọ́n dèrò àhámọ́ ọgbà ẹ̀wọ̀n tó wà lábolongo nílùú Ọ̀yọ́ nítorí ẹ̀sùn ìwà ọ̀daràn kan tí wọ́n fi kàn wọ́n ní kóòtù. wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ láti pààyàn nítorí ìjà ilẹ̀ àti pé bí wọ́n ṣe ń jà sí ilẹ̀ onílẹ̀ ni wọ́n ń ṣe àwọn èèyàn léṣe. wọ́n ní ọ̀pọ̀ ìgbà ní kábíyèsí ti rán àwọn ẹrú ikú lọ ká àwọn èèyàn mọ́ orí ilẹ̀ tí wọ́n ń kọ́lé lé lórí lọ́wọ́, tí àwọn aláìláàánú ènìyàn yóò sì lu àwọn ẹni ẹlẹ́ni bí ejò àìjẹ láì bìkítà bí wọ́n bá lè kú. èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí ló bù wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n lọ ká ọkùnrin ọ̀mọ̀wé kan, dókítà Isaac Abiodun, mọ́ orí ilẹ̀ tó ń kọ́lé lé lórí lọ́wọ́ ládùúgbò kan tí wọ́n ń pè ní Àgbà nílùú Ògbómọ̀ṣọ́. àlùbami ni wọ́n lu dókítà Abiodun àtàwọn lébìrà tó ń bá a ṣiṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún, tí ọkùnrin alákọ̀wé náà sì lọ́ọ́ fi ẹjọ́ wọn sùn àwọn agbófinró lẹ́yìn tó jàjàbọ̀ lọ́wọ́ àwọn ẹrú ikú. orúkọ àwọn ìjòyè tí ọwọ́ àwọn ọlọ́pàá bà pẹ̀lú ọba Akínọlá ni olóyè Sunday Adérìntọ́ àti Jimoh Asimiyu. àwọn 12 yòókù ni Timothy Adérìntọ́, Matthew Akintaro, Rafiu Ganiu, Adéjàre Adélẹ́rù, Samson Ògúnmọ́lá, Zaccheaus Adélẹ́rù, Kamorudeen Ajíbádé, Rájí Rasaki, Mutiu Arówóṣayé, Oyèyẹmí Oyèlékan, Olúṣẹ́gun Oyèlékan àti Sheriff Adio. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2023 yìí lọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé àwọn ẹ má bínú. ìjẹ́jọ́ 14 lọ sílé ẹjọ́ májísírèètì tó wà nílùú Ògbómọ̀ṣọ́ fún ẹ̀sùn ìjìjàgbalẹ̀, ìwà ìdàlúrú àti gbígbèrò láti pààyàn. ọba Akínọlá àtàwọn olùjẹ́jọ́ 14 yòókù sọ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. lẹ́yìn náà lónídàájọ́ K.A. Adédòkun sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ ajé Monday ọjọ́ 27 oṣù yìí tó sì pàṣẹ pé kí wọ́n fi àwọn olùjẹ́jọ́ náà pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n abolongo tó wà nílùú Ọ̀yọ́ títí dọjọ́ tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò máa tẹ̀síwájú. Ọláwálé Àjàó ló ṣàkójọ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyìn. bẹ́ẹ̀mi náà ṣe gbọ́ lórí ìwé ìròyìn Aláròyé online nìyẹn, tí wọ́n jẹ́ ayé wa pé ọba Dr. Solomon Akínọlá Oloko Ọ̀rànmíyàn Òkú wọ́n ti wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá. wọ́n gbé wọn lọ sílé ẹjọ́, ilé ẹjọ́ sọ pé kí wọ́n fi wọ́n sí. orí adé ti sùn ta o, ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìjòyè rẹ̀ dèrò ọgbà ẹ̀wọ̀n lábolongo. bí wọ́n bá ń sọ pé orí adé kì í sùn ta, ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ lóde ìwòyí mọ́. kì í ṣe ìta nìkan lórí adé ń sùn báyìí, kódà odidi ọba ti ń sùn nínú túbú.
láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2023 yìí lórí adé kan ọba Solomon Akínọlá Oloko tìlú Òkò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú méjì nínú àwọn ìjòyè. ẹ rí i pé ìwé ìròyìn Aláròyé dárúkọ kábíyèsí ọba Dr. Solomon Akínọlá Oloko Òkò Ọ̀rànmíyàn. ṣẹ́rí ìṣòro tá a ní lórílẹ̀‐èdè ni wípé pàápàá nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ wọn ò mọ àṣà wọn ò mọ ìpìlẹ̀ wọn ò sì mọ ibi téèyàn ń dojú kọ wọn ò mọ ibi táyì dojú kọ. Olóko Òkò Ọ̀rànmíyàn ó ní àkọ́bí Aláàfin Ọ̀rànmíyàn ó ń làkọ́bí ní apá ẹkùn bíi tí a wà yìí ní o láàrin àwọn ọmọ ẹ̀ láàrin Olóko Ọ̀rànmíyàn àti Olóko Àjàká àti Ṣàngó wọ́n láwọn ẹ̀gbọ́n o wọ́n láwọn ẹ̀gbọ́n Lájà Mìsán Lájò kínní wọ́n sàpọ̀ àwòkọ àwọn mẹ́ta tó fi dórí ọba Bìíní ọ̀nà bòmí ìfẹ́ kí n ó tún gbé mi torí bá bẹ̀rẹ̀ yín tó fẹ́ bẹ̀rẹ̀ sí sọ bí wọ́n ṣe bí wọn àti yẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn. torí máa bọ́rọ̀ débi ọ̀rọ̀ àbúrò ìyá rẹ̀ bìrìtìkó òkun tóun sì ní í ṣe pẹ̀lú Olókun Sàní Adé ọ̀nà bòmí tún lè yàn. Olóko òun làgbà ẹ̀yìn tí wọ́n bá dákọ̀ àánú lákè àánú lóko ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ìlú Òkò wà. ìlú Òkò yìí náà ni a bí the most powerful Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí sí. lóòótọ́ ọmọ Ìkòyí ni bẹ̀tẹ̀ àwọn bàbá rẹ̀ wà lóko Òkò wọn bí sí. nígbà wàhálà àwọn Fúlàní pọ̀ ó padà lọ sí ìlú Ìkòyí. láti Ìkòyí ó sì ń bá àwọn ẹ̀ṣọ́ lógun ibẹ̀ wọ́n ti ta àtàrí tí wọ́n ti wá pàṣàlẹ̀ tó wá jáyè kó tó di pé àwọn ọmọ rẹ̀ ogun Ìbàdàn fọ́ káwọn ọmọ rẹ̀ ó tó lọ ní ìjàyè ní Abẹ́òkúta. ìjàyè méjì náà níbẹ̀ ìjàyè Kúkúdì ní tàkọ́kọ́ àwọn yẹn ni wọ́n jẹ́ àwọn Òwu tí àwọn Ẹ̀gbá fún nílẹ̀ a lè pè wọ́n ní ìjàyè Ẹ̀gbá àwọn ti wà ń bẹ̀ tipẹ́ kí ìjàyè Kúrúnmí náà tó lọ kún wọn ló fi ń jẹ́ pé ìjàyè Kúrúnmí jẹ́ ti Yorùbá ìjàyè Kúkúdì a lè pè níjàyè Òwu a sì lè pè níjàyè Ẹ̀gbá Ẹ̀gbá ló fún wọn nílẹ̀ ibi tí wọ́n wà. ṣùgbọ́n Olóko torí wípé bá a ṣe ń pọ̀n nǹkan bí Òkò ṣe rí un rẹ́spẹ́tì tá à ń fún Aláàfin iná ẹ̀ ní Olóko wọ́n ẹ̀ńtáìtù sí láàrin wọn wọ́n sì jọ ọmọ bí wọ́n ṣe bíra wọn. now tá a bá gbàgbé ní nǹkan bí ọdún méjì àbọ̀ sọ́dún mẹ́ta ọ̀rọ̀ ẹ ti wáyé rí mo gbé kábíyèsí Olóko wá sórí ètò tá a bá gbàgbé ńgbà náà mo gbé kábíyèsí wá sórí ètò kábíyèsí Olóko Ọ̀rànmíyàn gbé wá sórí ètò nígbà yẹn nígbà tọ́rọ̀ yìí wáyé. bàbá sì jẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà torí ńgbà yẹn tá a bá gbàgbé àtẹ̀jáde tó jáde ìní wípé iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn agbésùnmọ̀mí tẹ́rọ́rìsì kan kábíyèsí gbogbo ọmọ Yorùbá fara táǹgbà náà ẹ rí i pé mi kan jọ yẹn nínú program ó kàn bí mi nú gbà àwọn Fúlàní tí ń pààyàn tí ń gbà yẹn làwọn Fúlàní sì ń dá wa láàmú tí ń pa àwọn èèyàn ní oko fẹ̀sùn tẹ́rọ́rìsì kan wá lórílẹ̀ wa ọ̀rọ̀ alálẹ̀ òṣèlẹ̀ ó sì wá mú tẹ́rọ́rìsì dání àdẹ̀gbọ́ rẹ́kọ́ọ̀dù pé ẹnìkan kú àbí wọ́n sẹ́nìkan ládàá ńgbà yẹn àárí kí ló wáá fa tẹ́rọ́rìsì ṣé kábíyèsí kó bọn fáwọn èèyàn ní fídíò rẹ̀ dà kábíyèsí ń dà lúrú ni fídíò rẹ̀ dà àwọn ìlú tó sì súnmọ́ Òkò Èjìgbò súnmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n súnmọ́ra wọn dáadáa Èjìgbò lèmi máa ń gbà wọlé Ògbómọ̀ṣọ́ súnmọ́ lẹ́yìn ìgbà náà ìlú Balógun ńlá tiwa nílẹ̀ Ìbàdàn Balógun Ìbíkúnlé Olókè Alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ kìnìún oníbùdó ìlú Ìjàdó ó súnmọ́ tẹ bá kú Olókò lẹ́ ń lọ sí Ìjàdó kí ló wáá dé tí a fi lè fi ẹ̀sùn agbésùnmọ̀mí kan kábíyèsí
nígbà kábíyèsí sì wá wọ́n ṣàlàyé àwa tá a bá já lọ ó ti lọ bí ọdún 2 àbọ̀ sọdún 3 báyìí kábíyèsí ṣàlàyé ńgbà náà àbí ká sọ pé bí ọdún 2 sẹ́yìn ó ti lé lọ́dún 2 o ọ̀rọ̀ ó ti kúregbé àmọ́ ńgbà míì wá ṣẹlẹ̀ mo bá pe nígbà mi rí tí Aláròyé gbé fídíò bí Aláròyé ṣe gbé lónìí pé orí adé sùn ta la máa ń gbọ́ o orí adé ti ń sun ẹ̀wọ̀n o ẹ jẹ́ n gbé fídíò yẹn wá kí n play ẹ̀ fún wa mi bá wò pé ibà mi mọ̀ rèé. Orí adé ti sùn ta o ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìjòyè rẹ̀ dèrò ọgbà ẹ̀wọ̀n lábolongo. Bí wọ́n bá ń sọ pé orí adé kì í sùn ta ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ lóde ìwòyí mọ́ kì í ṣe ìta nìkan lórí adé ń sùn báyìí kódà odidi ọba ti ń sùn nínú túbú. Láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2023 yìí lórí adé kan ọba Solomon Akínọlá Oloko tìlú Òkò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú méjì nínú àwọn ìjòyè rẹ̀ tí ń sun inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí ibẹ̀ ni wọn yóò sì wà títí di ọjọ́ ajé Monday ọjọ́ 27 oṣù yìí. Ọba Akínọlá ìjòyè rẹ̀ méjì àtàwọn. Ọba Dr. Solomon Akínọlá ìlàgbọ́ pé wọ́n ní wọ́n wà ní àhámọ́ láti on the 22 títí di on the 27 ọjọ́ 5 gbáko ìní wọn ó lò ń bẹ̀. èmi bá mú fóònù mo bá pe kábíyèsí bàbá mi wọn ò gbé fóònù lápò ẹ̀kejì wọn ò gbé ẹ̀kẹta kí ni mọ̀ ń jọra wọn lóòótọ́ àfi bí màá ṣe rí ti pé fúnra kábíyèsí ni wọ́n wá pè mí padà. kábíyèsí ni Laji mo ti mọ tó pè mí fún bẹ́mi náà ṣe rí inú pé kí ni wọ́n ń ṣàwọn èèyàn wa yìí ná wọn ò ní í ṣèwádìí kí wọ́n tó gbọ́rọ̀ ṣùgbọ́n kábíyèsí kódà bí mo ṣe bẹ̀rẹ̀ ètò ní kábíyèsí ti pè mí tí bàbá mi bá ń wò mí ẹ lè pè mí sórí WhatsApp ẹ sì lè pè mí direct bí mo ṣe bẹ̀rẹ̀ ètò ní kábíyèsí Olóko Ọ̀rànmíyàn ti pè mí torí pé ọ̀rọ̀ tó kan gbogbo wa ni a rí i pé ọ̀pọ̀lọpọ̀ là ń sọ ìjọba ìlànà gbọ́dọ̀ wà ṣé lóòótọ́ ni ẹ jẹ́ á gbọ́ lẹ́nu kábíyèsí Olóko kábíyèsí ti pè mí mo rò pé ti pè mí nísìnyí 7:28 PM ni wọ́n pè mí bá a ṣe bẹ̀rẹ̀ ètò náà ni kábíyèsí pè mí ẹ jẹ́ ìwò tí wọ́n bá lè rí mi pè padà ẹ jẹ́ ká wọ́n bá lè rí mi pè padà ẹ jẹ́ kí n dá ẹ rẹ̀ torí kábíyèsí bá ti rí kábíyèsí ó pè wá padà tí wọ́n bá sì lè pè wá sórí WhatsApp náà déédéé ni torí pé ọ̀rọ̀ yìí nínú àwọn ọba tó ní àpọ́nlé tó sì ní ọ̀wọ̀ tó sì jẹ́ ọba àṣẹ̀ǹbáyé títàn sì kù lọ́dọ̀ wọn ní Olóko Ọ̀rànmíyàn kábíyèsí Dr. Solomon wọ́n ti pè ó kábíyèsí o mo sí fìlà forí adé o ọ̀gá mi o àti iṣẹ́ o. gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo èèyàn káàkiri àgbáyé gbogbo ọmọ Yorùbá tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n ń gbọ́ yín. ìmọ̀ bóyá ṣé ẹ lè pè sórí WhatsApp kó lè clear dáadáa eléyìí ò fi bẹ́ẹ̀ jáde. Ẹyẹ kábíyèsí sá ẹ pè sórí WhatsApp kó lè jáde dáadáa kóhùn yín ó lè jáde dáadáa. mo ń bọ̀ jẹ́ kí n sáré WhatsApp máa wọ̀ ọ́. Yes sir. torí pé ọ̀rọ̀ yìí ó kan gbogbo wa ó kan gbogbo wa ó kan gbogbo wa ó sì kan gbogbo ọmọ Yorùbá ó kan gbogbo ọmọ Yorùbá èmi gan ti ń dá ẹ̀rẹ̀ padà mo ti ń dá ẹ̀rẹ̀. ó jáde ketekete báyìí kábíyèsí o. Aare òkùtàn. tó ẹ mọ̀ ṣé tẹ mo ń gbádùn rẹ. ẹ ṣé tẹ ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣàdéhùn nígbà mo ní kábíyèsí a ṣètò ní àṣálẹ̀ a sì gbé yín wá ló tiẹ̀ ti di alẹ́ yìí gan inú mi sì dùn bá a ṣe bẹ̀rẹ̀ ètò mo ti rí tí kọ́ yín wọlé à ń ṣe ìfárá ètò lọ́wọ́ ni ẹ bá wa kí ara alẹ́kẹ̀sì bá wa dárúkọ yín kí gbogbo ayé ọmọ ẹni tí à ń gbà lálejò lórí ètò ìtàn Yorùbá. orúkọ mi ni His Royal Majesty Ọba Dr. Solomon Ọlágòkè Àdìsá Akínọlá Oyèyọdé kẹta di Ọ̀rànmíyàn of Okuland. mo kí atọ́kùn ètò Ààrẹ
Ààrẹ Abbas Yes, pé sir. ẹ kú ètò Ọlọ́run Olódùmarè yóò mọ tẹ̀yìn síwájú. Àṣẹ o. Ìtàn ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ Yorùbá tẹ̀ ń gbé, ọgbọ́n àti òye tẹ́ ẹ nílò láti ṣàṣeyọrí Ọlọ́run máa fún yín. Ẹ ní ṣìṣe lẹ́nu iṣẹ́ náà o. Àṣẹ o. Ẹ kú iṣẹ́, Àṣẹ. ẹ káre o. Kábíyèsí, a rí ẹ̀yin náà. Gbogbo ọmọ Nàìjíríà náà ti ń gbọ́rọ̀. A rí fídíò Kí yìí. àmú ń gbọ́ yín. A rí fídíò yìí, adẹ̀mọ̀pẹ́ yìí náà rí tí ìwé ìròyìn Aláròyé ṣe ní àárọ̀ yìí. Wọ́n ní wọ́n gbé yín lọ ilé ẹjọ́, wọ́n fi yín sí ọgbà ẹ̀wọ̀n ní Ọ̀yọ́ títí di láti on the 22 títí di òní ọjọ́ Ajé Monday. Irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni. Àwọn ohun tó ń dùn mí ni pé àwọn oníròyìn míì wọ́n á kàn gbé ròyìn láì find out kí ni bó lọ̀rọ̀ ṣe rí. Lóòótọ́ ni Ministry of Justice àti Royal Tropical Culture wọ́n pè wá lẹ́jọ́. Ẹ rí i pé mo ti ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún yín nígbà kan. Bẹ́ẹ̀ni, agbẹ̀yìn wá life náà ni. Terrorism. Bẹ́ẹ̀ni. At the end of the day, àtọ́dé Federal High Court Abuja, wọ́n rí wípé number one pé ọlọ́pàá ò tiẹ̀ ní right àti gbé ọ̀rọ̀ terrorism. Wọ́n dá kéèsì yẹn padà fún Attorney General and Minister of Justice of Nigeria. Nígbà tí wọ́n wo kéèsì yẹn, wọ́n rí pé kò sí nǹkan tó ń jẹ́ terrorism, pé àwọn kan purọ́ mọ́ wọn lásán ni. Wọ́n dẹ̀ fi wọ́n lẹ̀, wọ́n dá wọn padà sí Ìbàdàn, àdẹ̀ gba béèlì wọn, wọ́n ti fi wọ́n lẹ̀. Not until 7th of November ni lọ́ọ̀yà mi pè mí wípé àwọn kan máa tún pè wá lẹ́jọ́ pé oríṣiríṣi ẹjọ́ tí ò tẹ̀ ń ṣe tiwa tán sọ síbẹ̀. A dẹ̀ lọ sí court ní on the 7th of November. Lọ́ọ̀yà wa jẹ́ kí adájọ́ mọ̀ pé number one, wọn sáàbù wa ní ìwé ẹjọ́ kankan. Ó yà adájọ́ lẹ́nu pé ẹ pé àwọn èèyàn lẹ́jọ́ ẹ̀ sáàbù wọn lẹ́jọ́. Kóòtù bo ni ìlú wo ni kóòtù bo lẹ lọ, Kábíyèsí? Ògbómọ̀ṣọ́ High Court ni. Ògbómọ̀ṣọ́ High Court. Ní ọjọ́ keje oṣù kọkànlá. Ní ọjọ́ keje oṣù kọkànlá. Ọdún inú oṣù tá a wà náà ni. Lẹ́jọ́. Ogúnjọ́ sẹ́yìn. So ìgbà tí adájọ́ wo pé tòótọ́ ni pé wọ́n sáàbù wa, ló bá ní òkè o, nígbà tí a ní ẹ̀tọ́ sí láti dáhùn tí wọ́n bá sáàbù èèyàn ní pé àwọn pè lẹ́jọ́, ó yẹ ká dáhùn pé ẹjọ́ tí wọ́n pè wá sí anẹ́tọ̀ àti ṣèkìní, ó wá ní ká mú ọjọ́ mi tí a fi wá. Ó sì release gbogbo àwọn tí wọ́n pè lẹ́jọ́, èmi àti gbogbo àwọn mẹ́rìnlá yẹn. Ẹ̀yin mẹ́rìnlá èèyàn mẹ́rìnlá ni wọ́n pè lẹ́jọ́ pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni. So wọ́n sì fi wọ́n balẹ̀ pé ókè ká lọ kí n kó àwọn èèyàn yẹn wá ní on the 16 ìjọ tí wọ́n padà gbé ẹjọ́ yẹn. So on the 16 wọ́n ka gbogbo count ẹ̀sùn bíi ẹyọ kan ó dín ní 30 knockout fún wa. A sì dì láì rẹ̀ pé gbogbo ń tẹ̀sán irọ́ ni kò sí ó jẹ́ bẹ́ẹ̀. So ó kú kí wọ́n gba bail lọ́jọ́ yẹn, wọ́n dẹ̀ kú gbogbo àwọn 14 yẹn on self recognition again fún mi pé ká padà wá ní on the 21. Wọ́n kó fún yín gẹ́gẹ́ bí on the 21. Wọ́n kó gba àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá fún yín gẹ́gẹ́ bí ọba aládé. Bẹ́ẹ̀ni. Wọ́n bá ní kó bá dé on the 21 kí n kó wọn wá àtẹ̀mí náà. A dẹ̀ lọ on the 21. Lọ́ọ̀yà wa argue fún bail application. Lọ́jọ́ yẹn, wọ́n ti tún sọ wípé ókè kí n lo letter headed paper mi láti fi gba béèlì gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá. Àfijọ́ kejì tí màá rí pé tí wọ́n kọ sínú pépà pé wọ́n sẹ́ẹ̀dì bàbá wọn lọ sí Abológo tí èsè mi. So nígbà tó sì dán di 23 ìjọ́ kejì, adájọ́ sì ka judgement bẹ́ẹ̀lẹ̀ pé òun fún mi ní bail lórí self recognition gẹ́gẹ́ bí ọba aláyé. Bẹ́ẹ̀ni. Tó tún jẹ́ ọba pàtàkì lọ́yọ̀ state. Olóko ọ̀pọ̀ pẹ̀lú àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá ni wọ́n kó gbogbo wọn lé mi lọ́wọ́ pé ká padà wá ó dàn di 12 and 14 kí kéèsì yẹn tó continue. So gbogbo rádaràdá tí wọ́n sọ káàkiri yẹn mi ò mọ ibi tí wọ́n ti rí. Déètì wo ni kéèsì yẹn máa bẹ̀rẹ̀ padà? On the 12th àti 14th jọ́nà méjì yẹn. Ní December yìí kéèsì bẹ́ẹ̀ ni. Níbo wọ́n ti wá rí? Àwa rò pé bóyá òní ni wọ́n kó torí èèwọ̀ tí ẹ̀ níná ti lọ́dọ̀ tí Kábíyèsí, bóyá àwọn èèyàn ní àròpọ̀ ní láàlọ́ gbà wọ́n
àṣé wọ́n ti kó wọn lọ ilé gánjọ́ náà. àwọn tó yẹ pé níjọ́ tẹ́ bá wo Facebook account mi ẹ lọ wò níjọ́ Friday à ń ṣe party àwọn èèyàn tí mo lọ kí àwọn tó ṣòkú níjọ́ Saturday ọ̀kan lára àwọn ọmọ mi kan ó ṣègbéyàwó ní Ìbàdàn mo wà ń bẹ̀ sẹ́ni tó wà ní Abolongo ní ọmọ lọ party káàkiri àtàwọn èèyàn rẹ̀. torí nígbà mo fi ń pè yín ẹ̀ǹjọ́ yé mi pé bóyá náà lẹ fi inú ọkọ̀ lẹ wà pẹ́ ń bọ̀ láti Ìbàdàn. mo ń bọ̀ láti Ìbàdàn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ti pè mí inú mọ́tò mo wà yìí nẹ́tíwọ̀kì ò dáa kò sí bẹ́ẹ̀ ṣe lè bí mo ṣe lè gbé kẹ́gbọ́n tí mò ń sọ. tó mo ṣe padà dókò ni mo pè yín yẹn pé mo ti rí kọ́ọ̀lù nílẹ̀ mẹ́ta fún mi. bẹ́ẹ̀ gbogbo àwọn online bloggers yẹn gbogbo wọn náà ti rí àti rí kọ́ reply padà sí wọn gbogbo wọn náà ti regret gbogbo tí wọ́n sọ. so kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. now kábíyèsí ẹ̀yin gẹ́gẹ́ bí ọba aládé ó ti kan ẹ̀yin náà nu ara àwọn ìwà tá à ń rí tá a dẹ̀ fi ń pariwo nílẹ̀ Yorùbá ní ìta gbé ìtàn Yorùbá lé lórí ni irú tó ṣẹlẹ̀ Aláròyé online ló gbé ó sì ṣe ní fídíò ó dẹ̀ ti rìn káàkiri àgbáyé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí nígbà táwọn èèyàn rí in tí mo kọ wípé tó kò rí bẹ́ẹ̀ o kábíyèsí ti bá mi sọ̀rọ̀ ọba aládé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti pè mí lónìí pé inú àwọn dùn ọkàn àwọn ẹ̀sẹ̀ balẹ̀ ni wọ́n dẹ̀ pè mí mo dẹ̀ ṣàlàyé fún wọn. irú ìgbésẹ̀ wo irú ọ̀rọ̀ yìí irú ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé àbí ṣé bí ó ṣe wà náà nu. a ti bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ gbogbo àwọn especially àwọn news online tí wọ́n gbé yẹn in fact mo guarantee press interview of nations wà ń bẹ̀. News Agency of Nigeria wà ń bẹ̀ Tribune wà ń bẹ̀ so about 7 media houses ni wọ́n wá sílé ọ̀dọ̀ mi nìbàdàn tí mo ti grant press interview lórí rẹ̀ tọ́dẹ̀ láwọn ọmọ ara ṣe kí ni but however à ń wò pé bóyá àwọn tí wọ́n kọ̀ọ̀kan kúkọ yẹn bóyá a máa sú wọn so that next time tí wọ́n bá fẹ́ kọ story wọ́n gbọ́dọ̀ pèrè story elect tó máa gbọ́ ẹnu àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ gbẹnu ẹ̀kejì wọ́n gbọ́ ẹ̀kejì wọ́n kàn bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ sórí pépà wọ́n fẹ́ bara wọn lórúkọ jẹ́ tí ò kì í ṣe mí so we would definitely do what we need to do. now kábíyèsí ìlú Òkò nígbà táwọn aráàlú gbọ́ ìròyìn yẹn bó ni ó ṣe rí lára àwọn aráàlú ní Òkò ní òní. inú wọn bàjẹ́ ni bọ̀ tí wọ́n rí ọba wọn ọba ń gbàlejò ọba oríṣiríṣi àwọn èèyàn náà ń wá sáàfin and oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ààfin so gbogbo wọn mọ̀ wípé àwọn abanijẹ́ ni wọ́n fẹ́ bara wọn lórúkọ jẹ́ ni tó ti ń ṣàwá ẹni tó bá wá sóko ní ìsìn tó wá sáà yóò rọba yóò ra àwọn ìjòyè rẹ̀ yóò ra àwọn mọ̀lẹ́bí rẹ̀ so gbogbo tí wọ́n sọ wọ́n ìbanilórúkọ jẹ́ pátápátá gbà ni but nǹkan tó yẹ káwa náà ṣe lórí rẹ̀ à ń gbégbèsè lórí rẹ̀ á sì ṣe. fún àwa tí àìsàn ń darapọ̀ mọ́ wa kábíyèsí ọba wa Dr. Solomon Akínọlá Àdìsá Olóko Òkò Ọ̀rànmíyàn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba aládé nílẹ̀ Yorùbá àmọ́ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé látòrí Àjàká gbogbo àwọn ọmọ tó ń jẹ ọba ní tọ́jú Aláàfin Ọ̀rànmíyàn Àjàká ṣùgbọ́n Àjàká ẹ̀ ó ní ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n rẹ̀ òun náà ni ọba Olóko tí ń ṣe ẹ̀gbọ́n ẹnikẹ́ni tó bá ti ń jẹ Aláàfin Ọ̀yọ́ ẹ̀gbẹ́ ẹ̀ náà ni bàbá wa tí wọ́n wà ní orí ètò pẹ̀lú wa. ìwé ìròyìn Aláròyé online TV lárí tó gbé fídíò kan jáde yìí pé bàbá o àti àwọn èèyàn bíi 4 kan tí wọ́n dárúkọ wípé ilé ẹjọ́ o láti ọjọ́ 22 títí di ọjọ́ 27 wípé wọ́n ní kí wọ́n wà ní àhámọ́ náà rìmáìndì lórí ẹjọ́ ìdàlúrú àti ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni. gbígbà tá a gbọ́ a pe kábíyèsí fúnra wọn sì pe ààrẹ òpìtàn Laji Abbas padà yìí pé kò rí bẹ́ẹ̀ o kódà àwọn wá sórí ètò kábíyèsí ti pe press conference gbogbo àwọn oníwèé ìròyìn tó jẹ́ ojúlówó ni wọ́n wà níbẹ̀ torí àwa tá a bá mọ̀ kábíyèsí ọba Olóko tí ń ṣe ọba ìpìlẹ̀ ní ṣe ọba ìpìlẹ̀ nínú àwọn ọmọ 3 tí Ọ̀rànmíyàn bí sí ẹkùn ilẹ̀ Yorùbá tí ò ní àkọ́bí Ọ̀rànmíyàn ní ẹkùn bẹ̀ iná ní bàbá wa tí wọ́n wà ní orí ètò pẹ̀lú wa kábíyèsí
Ààrẹ òpìtàn. No, kábíyèsí ẹ jẹ́ ká wò ó. Mo ń gbádùn rẹ̀. Inú mi dùn pé a ti wá sí Òkò lọ́pọ̀lọpọ̀ ìgbà a sì mọ bí ìlú Òkò ṣe rí. Ọ̀rọ̀ ilẹ̀ yìí a rí wípé ṣẹlẹ̀ ti ọjọ́ sí náà níbi ọdún 2 àbọ̀ sẹ́yìn yẹn náà ni àbí mi ì tún ni. Òun náà ni ọ̀rọ̀ ilẹ̀ kan náà ni ọ̀rọ̀ ilẹ̀ kan náà ni ẹni tí ó ra ilẹ̀ yẹn aláìda èèyàn ni èèyàn burúkú sì ni irọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ láyé rẹ̀ irọ́ ni kí tó tẹ̀ sí rówó tó fi sọ pé òun fẹ́ ra ilẹ̀ ìletò 27 mẹ́tàdínlọ́gbọ̀n. Yóò ra ìletò 27. Kéèyàn sọ pé yóò ra ìletò mẹ́tàdínlọ́gbọ̀n. Àwọn tó sì ti ń gbé ìletò yẹn lé ní 100 ọdún. So àwọn gbọ́dọ̀ mú àjọjọ àti one court mi fẹ́ prejudice ọ̀rọ̀ court. Ó yé mi. Mi fẹ́ ká lọ sí area because the matter is already before the court. Iná ni gbogbo àwọn ọmọ Nàìjíríà ń gbọ́n ọ̀rọ̀ tó fa ọ̀rọ̀ nu tí wàhálà bá dé lórí ọ̀rọ̀ ọlẹ̀ lórí ọ̀rọ̀ ọgbà ọ̀dọ̀ ọba ni wọ́n ń kó lọ. Ibi tá ẹ wẹ àwọn ìletò ń bẹ́ẹ̀ o iná ni gẹ́gẹ́ bí kábíyèsí sọ fún wa ọ̀rọ̀ yìí ti wà ní ilé ẹjọ́ kábíyèsí wa Olóko ẹ jẹ́ káwọn èèyàn tiẹ̀ mọ̀ díẹ̀ nípa Ọ̀rànmíyàn Òkò ẹ jẹ́ káwọn èèyàn torí pé ẹ̀yin bàbá náà lẹ́ máa ń pa òwe pé àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ kí ni Òkò kí nìdí tá a fi ń pe oyè yín ní oyè Ọ̀rànmíyàn Olóko Ọ̀rànmíyàn. Yes, gbogbo wa la mọ̀ ìtàn Ọ̀rànmíyàn a mọ̀ wípé Ọ̀rànmíyàn jẹ́ ọmọ Odùduwà ó sì jẹ́ jagunjagun akọni ni ó máa ń jagun ó sì máa ń gba ìletò sí ìletò. Nígbà tí Ọ̀rànmíyàn kúrò ní Ọ̀yọ́ tó kúrò ní Ilé Ifẹ̀ ó lọ dá empire àti Ọ̀yọ́ empire sílẹ̀. Àwọn oríṣiríṣi ìlú ló sì ti jagun ló ti gbàlà ṣùgbọ́n ìlú tí Ọ̀rànmíyàn ti jagun gbẹ̀yìn kó tó wọ àjà ó ní wọ́n ń pè ní ìlú Òkò. Tẹ́ bá sì dé ìlú Òkò yẹn lénìí ibi tí Ọ̀rànmíyàn kọ́kọ́ dé sí ó wà ńbẹ̀. Ṣùgbọ́n sí àwọn ìbílẹ̀ mọ̀ pé ní ilẹ̀ Yorùbá a gbà wípé orí adé kì í sun ìta. Nígbà tí Ọ̀rànmíyàn parí gbogbo iṣẹ́ rẹ̀ Òkò ló parí the last iṣẹ́ sí. That was the last time that he established. Ìlú tó establish kó tó di pé ó parí iṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n tí ó wá kú wọ́n gé irun orí rẹ̀ èékánná ọwọ́ rẹ̀ àti títẹ́sẹ̀ rẹ̀ wọ́n kó padà lọ sí Ilé Ifẹ̀ nítorí Ifẹ̀ láti ṣẹ̀ wá. Ìtàn tí mò ń sọ fún yìí ìtàn yìí ọ̀gbẹ́ni Johnson ló kọ tí a bá fẹ́ verify rẹ̀ ó wà nínú the history of the Yorubas tí Johnson kọ. Reverend Samuel Johnson. ìlú yes so ó wà ń bẹ̀ so wọ́n sọ so many stories about Òkò. So Òkò ìlú àṣẹ̀ǹbáyé ni ìlú tí ó ti wà láti ìgbà ìwáṣẹ̀ ni. Òkò pàápàá ó wà káàkiri gbogbo. Tá bá lọ sí Kwara State nísìn Òkò wà ń bẹ̀. Tá bá lọ sí Ogun State nísìn Òkò wà ń bẹ̀. Tá bá lọ sí Ọ̀ṣun State Òkò wà ń bẹ̀. Tá bá lọ sí Anambra pàápàá Òkò wà ń bẹ̀. So it is an ancient town tí ó dẹ̀ ní ìtumọ̀. So ìlú yìí jẹ́ ìlú tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Tá bá wò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìwádìí torí pé ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí pé níbo la sin Ọ̀rànmíyàn sí nígbà tí bàbá jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òpìtàn wọ́n gbà yí pé Òkò la sin Ọ̀rànmíyàn sí pé irun orí rẹ̀ wọ́n gé èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ rẹ̀ wọ́n gbé lọ sí Ilé Ifẹ̀ lọ sí. Apá kan ní ara rẹ̀ wọ́n gbé bẹ̀ orí ẹ̀ wọ́n gbé lọ. Apá kan sì gbà pé rárá o ó padà lọ jẹ ọba ní Ilé Ifẹ̀ a sì ṣí sí Ilé Ifẹ̀. Ṣùgbọ́n èyí tó dájú ni pé táwọn èèyàn fọwọ́ mú jù ni pé Òkò náà ni a sin Ọ̀rànmíyàn sí pé lọ́dọ̀ ọmọ rẹ̀ Olóko iná ni ó sùn. Bàbá wa
tá bá wá wò ó nínú àwọn orí adé nílẹ̀ Yorùbá lónìí ipò wo ni wọ́n tò Olóko Ọ̀rànmíyàn sí? Ipò àkọ́kọ́ ni ipò pàtàkì ní Olóko wà. Tí ìgbà tí bàbá Aláàfin wà láyé, tí Aláàfin bá ti wà lẹ́gbẹ̀ẹ́ Olóko àti Aláàfin jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ipò pàtàkì ni wọ́n tò Ọ̀rànmíyàn kù sí. Ipò pàtàkì ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ibùn gbogbo láàrin ọmọ aládé ilẹ̀ Yorùbá. Kò sí bá ṣe fẹ́ kọ ìtàn Yorùbá tí a máa fọwọ́ rán ìtàn Òkò sílẹ̀. Ó wà ní Odùfá náà. Tá bá wo àwọn Odùfá, it talks about Òkò. Àwọn àṣà Yorùbá á sọ̀rọ̀ nípa Òkò ń bẹ. So ìlú tó ṣe pàtàkì ní Òkò. Ẹ ṣé gan ni kábíyèsí. tó gbogbo èyí tí ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí àwa náà ṣe rí ìròyìn tó ń tàn kálẹ̀ yí pé ilé ẹjọ́ ó ti fi orí adé o sí ọgbà ẹ̀wọ̀n yí pé kí wọ́n máa lọ gbafẹ́ níbẹ̀ àti àwọn ìjòyè. ìdí nìyí tá a fi pè kábíyèsí wa Olóko Ọ̀rànmíyàn Olóko Òkò Ọ̀rànmíyàn wá sí orí ètò. ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìlú Òkò wà tí kábíyèsí wa ọba Dr. Solomon Akínọlá Àdìsá tí wọ́n sì jẹ́ ọba Olóko Ọ̀rànmíyàn. ìlú yìí ó súnmọ́ Ògbómọ̀ṣọ́, ó súnmọ́ Èjìgbò, ó pààlà pẹ̀lú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìlú tó sì tó ń bẹ lẹ́yìn rẹ̀ ìlú Ìjàdó tá a ti bí Balógun Ìbíkúnlé Ìbàdàn, Balógun tó gbajúmọ̀. a pè kábíyèsí náà wọ́n wà ní orí ètò pẹ̀lú àtẹ́sọ̀ pé kò rí bẹ́ẹ̀ o, gbogbo àwọn tí wọ́n pè lẹ́jọ́ ilé ẹjọ́ kó wọn sílẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí ọba pé ipò yín gẹ́gẹ́ bí ọba máa kó gbogbo àwọn mẹ́rìnlá ẹ̀ lọ lé. ìgbẹ́jọ́ sì di inú oṣù mo rò pé oṣù kejìlá àti ọjọ́ kejìlá àtọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún tí ń bọ̀ ní ìgbẹ́jọ́ mi ò wà ní ìlú Ògbómọ̀ṣọ́. iná ní ìgbẹ́jọ́ tí ń wáyé. àwọn ò mọbi tí ìwé ìròyìn Aláròyé ti rí ìròyìn tí wọ́n gbé tí wọ́n fi ń ba kábíyèsí ọba wa Olóko Òkò Ọ̀rànmíyàn ní orúkọ jẹ́. ìdí nìyí táwa fi ṣe ètò pé rárá o, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. ọba a gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún orí adé, a sì gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún àṣà wa, a sì gbọ́dọ̀ ṣọ́ra lórí tá a bá gbé nípa àwọn ọba nílẹ̀ Yorùbá. a gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tí a bá gbé. kábíyèsí àwọn ọdún wo la máa ń ṣe ní Òkò láti sáwọn ọdún kan bẹ tó jẹ́ ọdún ìbílẹ̀ tá à ń ṣe ní Òkò àbí àwọn ètò kan bẹ tá a máa ń ṣe lọ́dọọdún nílùú Òkò? Ògbó àwọn sì Ògún Òkò àdéhùn ogún àwọn eégún a máa ń ṣe ọdún eégún nínú oṣù kẹsàn-án àdèmá ń ṣe Ògún Òkò náà. àwọn ọdún méjì tó ṣe pàtàkì tá a máa ń ṣe lóko nìyẹn. ọdún méjì Ògún Òkò àti ọdún oríṣiríṣi ọdún, àwọn ọdún Ṣàngó, gbogbo àwọn ọdún ìṣẹ̀ǹbáyé gbogbo ẹ̀ pátápátá náà máa ń ṣe. Ṣàngó ń ṣe, à ń ṣọ̀ṣun, à ń ṣe gbogbo ẹ̀ oríṣiríṣi. bọ̀dé tó ṣe pàtàkì tó jálé jáko tó já náà ní Ògún Òkò àti egungun tí wọ́n máa ń ṣe ní oṣù kẹsàn-án ọdún. ẹ ṣé gan ni kábíyèsí o, ẹ ní forí adé ṣẹ̀wọ̀n. èrò burúkú tọ̀tá ń gbà lórí yín Ọlọ́run ní jẹ́ kó jọ, Ọlọ́run ní jẹ́ kó jọ. kẹ́tọ́ ní pẹ́ mọ́ tàtàrí ẹ bá wa súre fún gbogbo àwọn èèyàn tó ń wò wá jákèjádò tìbútòrò ilẹ̀ Yorùbá. mo súre fún gbogbo ọmọ Yorùbá jákèjádò Nàìjíríà àti káàkiri gbogbo àgbáláyé wípé a ò ní ṣìṣe. Ọlọ́run Olódùmarè yóò mọ wà pẹ̀lú wa. gbogbo tá a bá ti dáwọ́lé báyìí ni ó mọ yọrí sí rere. ìtàn ọ̀rọ̀ Yorùbá kò ní di wàhálà. ẹ jẹ́ kí gbogbo àwa Yorùbá náà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí a lè bá mọ gbé àṣà wa lárugẹ, kí ògo Yorùbá kó lè bá máa lọ sókè. bẹ́ẹ̀ ni olùbó ṣe àdúrà fún iléeṣẹ́ tí ó ń gbé wa sí ayé wípé ẹ ò ní jábọ́ láéláé. ẹ mọ òkè sí òkè ni, ẹ mọ lọ sí òkè sí òkè lágbára Ọlọ́run Olódùmarè. bẹ́ẹ̀ ni yóò rí. àṣẹ Olódùmarè sì kò yí padà. ẹ ṣé gan ni kábíyèsí o, ẹ pẹ́ fún wa o. ẹ ṣeun, a dúpẹ́. ẹ ṣé gan ni ṣe pọ̀. bó ṣe rí nù tí
tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ tó lọ nígbà fọ́nrán kan jáde nípa ààrẹ òpìtàn Laji Abbas, fọ́nrán ó ń sọ pé mo rò pé lórí ọ̀rọ̀ àwọn èèyàn láti Ìlobù àti Ìfọ̀n, tẹ́nìkan wá sọ̀rọ̀ ààrẹ Laji Abbas iṣẹ́ owó rẹ̀ ní í ṣe, wọ́n ti fún un lówó nìmúnà. Ẹ mọ̀ pé bólè bá jáde lóru, tẹ́ǹtọ́ ń lọ sí wáàsí náà bá jáde lóru, olè ọmọ rò pé kejì òun ni, òun wáàsí náà mọ̀ rò pé àwọn náà ilé náà ń bá tiẹ̀ lọ bí wáàsí ni. bí èèyàn bá ṣe rí ní ọmọ rò sẹ́lòmíì, gbogbo nǹkan kọ́ lówó. mo máa ń sọ òun lé fún mi ní ntọ́lọ́run ò fún mi, ntọ́lọ́run fún mi ò sì lè gbà á. tiwa ni pé kílẹ̀ Yorùbá ti dáa ká sì sọ tí ń jó òdodo ọ̀rọ̀. tá a bá wá sọ̀rọ̀ tí ò bá gbé ọ, kò gbéran rẹ, kò gbèlú rẹ, kò gbẹ̀yà rẹ, fọwọ́wọ́nú ṣe wádìí. sọmọ pé yẹn lè máa tanra rẹ̀, àwọn tó bí yẹn lè máa tàn yàn. nígbà tí bàbá wa kan jáde tẹ́ni kinní kan àrẹ̀sà tẹ́sà ń pa àlọ́tẹ́ láwọn ń pàtàkì mọ́ jáde, kò rí bẹ́ẹ̀ o. bẹ́lẹ̀ ṣe rí nì. nígbà tí onímọ̀ ba ẹkùn tí wọ́n sì lọ sí ọ̀dọ̀ ọba Ọ̀tún Èkìtì, bó ṣe rí nù. ọba aládé idẹ, ọba aládé ìpìlẹ̀, ọba tó ṣe pé tí Ọọ̀ni rìṣà bá wàjà òun lọ́lẹ́tọ̀ọ́ àti kọ́kọ́ rí. a sì wàá tó fìtàn gbáǹdì bó ṣe rí nù. táwọn èèyàn bá gbé tàn míì wá, ẹ wò gbà tí wọ́n ń pààlọ́ Ògbómọ̀ṣọ́ ìṣẹ̀lẹ̀ Yorùbá, kínní kan ìṣẹ̀lẹ̀ Yorùbá, Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá. mo gbé bàbá mi Olúgbọ́n Sáàkín wá, wọ́n sọ bó ṣe rí nù. tèmi nu kìí ṣe pé nìkan ń fún wa lówó la fi ń ṣe tá à ń ṣe, à ń ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. à ń ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. gbogbo ẹnu mo fi sọ. ìjọ ọmọ lọ ṣe interview yẹn fún bàbá wa Olúgbọ́n Sáàkín, sísì báyìí ń gbà. mo tún fi ọba tó lẹ̀mí mi búra, lahanatulahi alalikasibin, sísì báyìí ń gbà. ìjọ mo gbé bàbá mi Oloko wá nígbà náà, sísì ìgbà lọ́wọ́ wọn. lónìí náà sísì ìgbà, torí pé kèé ṣe tó wó. ìlọsíwájú kó bálẹ̀ Yorùbá ni. ìlọsíwájú kó bálẹ̀ Yorùbá ìní kálàáfíà wà. ipa tiwa làwa náà ń kó nípa ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. béèyàn bá sì wá ń ṣe nǹkan, Ọlọ́run wa máa ṣẹ̀san dáadáa fún yàn. gbogbo ìtẹ́yìn ń rò pé owó ni èmi ò rí gẹ́gẹ́ bí owó, àmẹ́mi ń rí tí mò ń ṣe gẹ́gẹ́ bí ọrọ̀, ó sì ń dọ̀rọ̀ fún mi. ìdí nìyí pé tí n bá pe àwọn èèyàn, àwọn tó jẹ́ olólùfẹ́, àwọn tó já látìlẹ́yìn, ọmọ gbọ́mọ́ fi tìjọba ṣe, àwa pẹ̀lú rẹ, kí ló fẹ́ ṣe, kí ló fẹ́ ṣe, wọ́n sì ń dáhùn. tí n bá ti pè wọ́n ń dáhùn, nǹkan báyìí la fẹ́ ṣe o, nǹkan báyìí la fẹ́ ṣe o. nínú àwọn tó já látìlẹ́yìn wa, ẹlòmíín náà ti darapọ̀ pé gbogbo ìgbà àwọn ò ní jẹ́ dátà ọ̀tán lórí. bí ẹni yìí tiẹ̀ ti wá kọ̀mpútaráìsì ẹ̀ ní o, ọjọ́ méje ni láti Amẹ́ríkà dátà ó wọlé ní sáwọ́ ó wọlé sórí fóònù wa ní tá a fi ṣe dátà. débi wípé àwa ń ṣe dátà olóṣù 3 alẹ̀ tó gùn lọ gbọ̀n bí okùn ṣòkòtò. torí náà ọ̀rọ̀ tá a bá ń sọ, tá a bá ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ní àlébá débi tá a dé. iṣẹ́ tá a ṣe tá a fi dolóyè ìlú, iṣẹ́ tá a ṣe tí Akẹyọ lọ́yọ̀ọ́ ọmọọba Aláàfin Ọ̀yọ́ fi fún wa lóníbodè. oníbodè kìí ṣe pé Àlàjẹ́ Akẹyọ ọmọọba Aláàfin Ọ̀yọ́ ló fún wa pé ìwọ lóníbodè ilẹ̀ Yorùbá lásìkò yìí. iṣẹ́ tá a ṣe tẹ́ fi fún wa ní akíkanjú ọmọlúàbí, àmì ẹ̀yẹ tó nípọn ni láti United Kingdom. iṣẹ́ tá a ṣe tẹ́ fi fún wa ní àmì ẹ̀yẹ tó lágbára. ẹni tó tún wá gbé wá Lọ́rẹ́ńtò ni, lára àwọn òun nìkan ló ní kíní àmì ẹ̀yẹ UNESCO Lọ́rẹ́ńtò wọn lọ́wọ́ láfíríkà wa ń bì, ní Nàìjíríà wa ń bì, tó jẹ́ ti UNESCO. agbàmẹ̀yẹ tó ga. iṣẹ́ tá a wá ṣe ní ìlú tán ti bí wa, ọba Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí wọ́n jáwé oyè lé wa lórí, tá a gbàlẹ̀kẹ̀ sọ́rùn, tá a gbàlẹ̀kẹ̀ sọ́wọ́, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. iṣẹ́ tá a ṣe náà nu lórí pé kí ni a sì má bò sí wọ̀. tẹ́nìkan bá wá jáde wípé tó owó kan lòun fún Laji Abbas o ló fi bóun sọ ìtàn òun.
ẹ máa wo tí máa fẹ́ sọ ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé mo máa ń ṣe kí ni o mo máa ń pe àwọn olólùfẹ́ ní pé tó a fẹ́ sọ̀tàn o èyí èèyàn wa o ìtàn bẹ́ẹ̀ la fẹ́ sọ o àbádẹ̀ ti send ẹ̀ sáwọn fans wa wọ́n á send sí wa wọ́n á dẹ̀ support á bẹ̀rẹ̀ ìtàn kan tí mo sì ń sọ láyé tí n bá sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà wọ́n sanwó mi náà kánjú Ààrẹ Látòsà wọ́n sanwó mi àwọn ọmọ Ààrẹ lówó gan ọlá rẹ bí ọlá rẹ àwọn ọmọ rẹ wọ́n kù lé wọ́n kù ń ta tí n bá sọ ìtàn Ààrẹ Látòsà tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó wọn ti ń pọ̀ owó wọn ti máa wọ bí 15 million báyìí tí ó bá ní jù bẹ́ẹ̀ lọ torí ìtàn Ààrẹ Látòsà gùn gan ó gùn gan ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ from grass ẹni tí ò ní gá tí ò ní gò akọ̀pẹ́ dẹ́mu ọmọ ńlọ́ra ni gbogbo àwọn tí wọ́n máa ń gbẹ ẹmu fún bàbá o ẹgbà ẹtọ̀wọ̀ ẹmu yìí dùn tí wọ́n wà lórí ẹṣin tí wọ́n mọ̀ jù pàkọ́ púpọ̀ nù wọn lọ́tún wá pà wá ń dọ̀bálẹ̀ fún Látòsà ti tóbi Ọlọ́run àbẹ́ ẹ̀gbọ́n mi yé Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà àgbàtọ́wọ̀ Ìbàdàn kìí ṣe jagunjagun akọ̀pẹ́ dẹ́mu ni nǹkan mọ́ lọ ẹ̀mọ̀ kọ́ mọ́ tẹmu fáwọn ẹ̀ṣọ́ kọ́ mọ́ tẹmu fún àwọn èèyàn lónìí pé tẹ́ bá ń lọ sóko sùmọ̀mí òun náà bá wọn lọ nínú oko sùmọ̀mí kan tí wọ́n lọ obìnrin tó mú níbi tí ò rówó fá aya dé obìnrin tó mú iná ni ó fi ṣe aya obìnrin tó mú ẹ jẹ́ gbé ìpè ó ṣe pàtàkì kábíyèsí o ẹ jẹ́ mo wà live kábíyèsí sá ẹ jẹ́ mo wà live kábíyèsí yẹn. obìnrin tó mú iná ló fi ṣe kí ni o in ló fi ṣe aya ṣe rí ẹja ńlá làwọ̀ mi gbé ẹ̀yìn yọ̀ mọ̀ pé kábíyèsí sá ẹja ńlá làwọ̀ mi gbé lálẹ́ àmọ́ mo mọ̀ sínú kòkó mi so ẹja ńlá làwọ̀ mi gbé lálẹ́ ẹja ńlá làwọ̀ mi gbé ẹ ti fẹ́ mọ̀ pé ta ló lè jẹ́ ẹja ńlá làwọ̀ mi gbé ẹja ńlá ni níta máa ń sọnù bó o bá dúró déédéé gbogbo nǹkan tó ń béèrè lọ́lọ́run ó ṣe fún ọ. Látòsà yìí ẹ̀kọ́ wà pọ̀ nínú ìtàn rẹ̀ ẹ wá wẹ́n tá a pè lákọ̀pẹ́ dẹ́mu àwọn fọ́ọ̀sẹ̀tì àwọn tó wọ́n jọ jagun wọ̀ Ìbàdàn tó ṣe pé wọ́n gẹ̀ẹ́sì ni wọ́n sì tún bẹ́ẹ̀lù tó gbé Látòsà ní lọ ń gbé ẹmu fún wọn bàbá o ẹmu yín ti dé o bàbá o ẹmu yín rèé o bàbá o ẹgbà ẹtọ wò tí ó dọ̀bálẹ̀ nígbà ọba kábíyèsí Olúwo kan ló pè mí ẹgbàgbé gbogbo èèyàn up Manchester United aláwọ̀tẹ̀ ní awíní máa ṣẹ̀yẹ ọlọ́tẹ̀ kí lọ́pọ̀rọ̀ máa yùn pẹ̀lú táàrí ṣe níbi nísìn kí lọ́ kẹ̀yẹ ṣe bàbá mi Olówù kúta kẹ̀yẹ ṣe bàbá mi Olówù kúta ọba lẹ́yìn tó pè mí àmọ́ ọba kan ní ẹ̀yà pé èèyàn lè fẹ́ mọ̀ ọba lẹ́yìn tó pè mí àmọ́ ọba kan ni tó gbajúmọ̀ káàkiri gbogbo àgbáyé ẹ̀yin gan mọ̀ kò sẹ́ni tí ò mọ̀ ṣùgbọ́n kàn yín lè mọ̀ lọ ọbẹ̀ ni ẹ fi bẹ̀ẹ́ lẹ̀. Ààrẹ Látòsà wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní gbowó lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ọmọ gùn fíìmù tó gùn ó wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ń bá wọn lọ obìnrin tí wọ́n mú ni ló fi bẹ̀rẹ̀ gbèsè ayé lọ́wọ́ kọ́ fẹ́ gẹ́gẹ́ bí aya ó bẹ̀rẹ̀ títí ó bẹ̀rẹ̀ ọba tó pè mí ẹ̀ ń dara yín láàmú ọba tó pè mí ọba ìlú kan ni ọba ìlú kan sì tún kọ́ ọba tó ṣe pé gbogbo inú ilé wa lọ́jọba sí ni kò síbi tó ti ní gbọ́ ọba yìí o gbogbo ibikíbi lọ́jọba sí kìí sọba onírìṣà kìí ṣe bàbá mi mo sí fìlà fòrí adé àwọn ọkọ wọn pè mí ẹ fọkànbalẹ̀ ẹ mọ̀ ọba tó pè mí láìpẹ́ ẹ mọ̀ ẹ fọkànbalẹ̀ ẹ ń bẹ ẹ mọ̀ ọba tó pè mí kábíyèsí tó pè mí. Látòsà nìyẹn ó wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó 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 bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọba Solomon ìrọ̀ kò sí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ fi ìhúnlẹ̀ lè gbà á Olúbàdàn alọ́ba tó pè mí ọba ni àmọ́ kìí sọba ìlú kan ọba tó ṣe pé ó spread káàkiri ọmọ Orówùsì ọ̀ǹtẹ́tí pọ̀ ọmọ Orówùsì ọ̀ǹtẹ́tí pọ̀ ọba tó pè mí ọba ni tó spread káàkiri ọba ni ẹ lè ní kábíyèsí wọ̀ ní ìrìsà ẹ lè ní kábíyèsí wọ̀ ní ìrìsà
ẹ lè ní Olúbàdàn, ẹ lè ní bàbá mi Olówùkúta, ẹ lè Láké ilẹ̀ Ẹ̀gbá, ẹ lè ní ọba mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú, ẹ lè ní kábíyèsí Àsẹ́yìn, K1 the ultimate, ń tẹ́tí pọ̀ nǹkan kì í ṣe bàbá mi K1 the ultimate. Ẹ má wọlé, á lọ sọ́dọ̀ bàbá wa náà K1 the ultimate, ẹ fọkàn balẹ̀ ọba tẹ́rù nǹkan ẹ wọ ẹja fi gbòyún lẹ̀. Bàbá mi ti pe Olókòkò ti pè mí darí ta ti wà lórí ètò. Torí ìdí èyí ìtàn pọ̀ ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn Adégbọlá àbí kí ni ọba orin gbogbo yín ṣàfẹ́ kí n là mọ́lẹ̀ torí náà mò ń fi àkókò yìí kí kábíyèsí wa o mò ń kí kábíyèsí wa ọbabìnrin nìkọ́, mò ń kí kábíyèsí wa o ọba kan, àṣà kan, ọ̀rọ̀ kan, ìmọ̀ kan, èdè kan, ọ̀ya ẹ̀yìn ẹ̀ làmọ́lẹ̀, ọba kan, ọ̀rọ̀ kan, àṣà kan, èdè kan. Mò ń kí kábíyèsí wa o, mò ń kí kábíyèsí wa. Torí náà gbogbo ọmọ Yorùbá ẹ já wo ohun tó ṣẹlẹ̀ nípa ìwé ìròyìn Aláròyé tí wọ́n gbé nípa kábíyèsí ọba wa Dr. Solomon Akínọlá Àdìsá Olóko Òkò Ọ̀rànmíyàn àti gbóhùn kábíyèsí o. Onímọ̀bàkọ́ ni wọ́n pè mí, ọdẹ ẹjẹ ńlá mọ́lẹ̀, kò sẹ́ni méjì tí wọ́n pè tí wọ́n sì ń ṣe àdéhùn àtìlẹ́yìn fún ààrẹ Laji Abbas. Ògo Ìbàdàn ló pè mí, ògo Áfíríkà ló pè mí, ògo àgbáyé ló pè mí. dókítà ló bẹ̀rẹ̀ orúkọ ọba. Ní ti ẹ̀bẹ̀rẹ̀ tí kábíyèsí ṣe lónìí wọ́n á dà pé á bẹ̀rẹ̀ sí ni máa ṣe tá a mọ̀ o. Ẹ sọ pé á dà pé á bẹ̀rẹ̀ rẹ̀, ẹ sọ pé tábàtà tí wàá dákọ ẹyin gbogbo èèyàn ní ìsìn òṣùpá ilẹ̀ ń tẹ̀. Kò sẹ́ni méjì tó pè mí, mo rí ọ́nbẹ̀ o, Ọlọ́run fẹ́ mi, mo rí ọ́nbẹ̀ o láti United Kingdom. Tí bàbá mi bá ń wò mí báyìí ní ìsìn, bàbá ọmọ wò yí pé Aare òpìtàn ọmọ tí wàá dà tánlẹ̀ ní ìsìn o. Kò sẹ́ni méjì tó pè mí Dr. Alifulani kọ́ o, Dr. Alifulani kọ́ kì í ṣe Dr. Alifulani. Kò sẹ́ni méjì tó pe Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn. Tẹ bá fẹ́ mọ̀ ẹ sọ pé kìí ṣe bàbá mi kọ́ lọ lóòótọ́ ọmọ àdábá níjà, ọmọ ẹyẹ mumi sásá lóje ilé kọ́, kìí ṣe Kọ́lá Olóòtú o. Abbas Àkàndé Òbésèré ọmọ rápálá kọ́, kìí ṣe o. Dókítà ló bẹ̀rẹ̀ orúkọ ẹni tó pè mí. Àwọn èèyàn tí ń ṣe bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o, olóyè Akínrógun ilẹ̀ Ìbàdàn Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá David. Mo dúpẹ́ o lọ́wọ́ bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá David. Ìmọ̀ràn ọ̀rọ̀ pẹ̀lú ìpàdé tí òní, mo dúpẹ́ o fún àtìlẹ́yìn wọn láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá. Bí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní wó. Mo dúpẹ́ o lọ́wọ́ Ọ̀túnba Abímbọ́lá David. Kó tó di pé màá máa lọ, kò sí ẹni méjì tí wọ́n pe ààrẹ Laji Abbas gẹ́gẹ́ bí ẹ̀yin ìyẹn wá ṣe fẹ́ mọ ẹni tó pe ààrẹ Laji Abbas. Nǹkan bẹ́ o, àwọn èèyàn fẹ́ mọ ìpè tá a gbé, wọ́n sì fẹ́ mọ ẹni tó pe Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn. Nǹkan bẹ́ o, àmọ́ tó bá di ọjọ́ mẹ́jọ a mọ̀ gbọ́ o ẹni tó pe ààrẹ Laji Abbas. Ṣẹ̀fẹ̀ pípa bàbá wa ilẹ̀ rẹ o, Kọ́lá Ọláwuyì ń bẹ láyé, tètò bá ti dùn lọ. Kí la wá mú bọ̀ ọbẹ̀, kí la bá bọ̀ ọbẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ. Inú ó ti bí mi, ó ṣe lè dọjọ́ mẹ́jọ lè parí ẹ̀, inú ó ti bí mi. Ètò náà kò sẹ́ni méjì o tá a gbé fún o. Dr. King KSO ọyẹ parí ẹ̀, Dr. King KSO ọba orin Dr. Saheed Òṣùpá. Mo dúpẹ́ o Dr.
Dr. King Saheed Òṣùpá mo dúpẹ́ gidi gan ni. Bí ọlọ́pọlọ bá rí ọlọ́pọlọ wọn á gbóṣùbà rẹ̀ǹdẹ̀ fún ọlọ́pọlọ. Bí ọlọ́pọlọ bá rí ọlọ́pọlọ, bí àwọn ọlọ́gbọ́n èèyàn bá rí sí ọlọ́pọlọ. Bàbá mi Professor Tóyìn Fálọlá, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn professor láyé lónìí, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n láyé lónìí, ibo orílẹ̀-èdè wo làwọn yẹn ò ti gba oyè? Bàbá náà ti pè mí rí, a ti jọ sọ̀rọ̀ ká tó sọ bàbá mi Professor Wándé Abímbọ́lá. Ẹ má pè mí lónítàn kéékèèké mọ́ òye, ẹ má pè mí lónítàn kéékèèké mọ́ òye. Laji Abbas Aare òpìtàn àgbáyé lóyè tí mo jẹ, Aare òpìtàn àgbáyé lóyè tí mo jẹ. Tẹ́ bá ń gbọ́ Aare àgbáyé, àwa ní jẹ́ bẹ́ẹ̀. Mi ò ní gbéraga ni o, tèmi náà bá fẹ́ fi gbéraga sí ni o, yìí mọ̀ káwọn ẹ̀sọ́ kí ni tí ń kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn tí gbogbo ayé ó rí mi. Ọlọ́run ò fi gbéraga rán mi ni o. Torí náà mo dúpẹ́ o lọ́wọ́ gba àwọn ìkàn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ètò wa, ètò yín Ìtàn Yorùbá, lórí gbogbo lọ́balọ́ba, lórí gbogbo ọ̀tọ̀ ọ̀kùnná èèyàn. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba aláwo ti ìlú Awo, ọba Táíwò. Mo dúpẹ́ gidi gan ni. Mo rò pé kábíyèsí ó ṣe ayẹyẹ ní oṣù tí ń bọ̀ tí wọ́n joyè, bóyá ọdún kìlónù, pẹ̀lú ògo Ọlọ́run á wà níbẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run á wà níbẹ̀. Ṣé ẹ gbàgbé pé kábíyèsí wa ọlọ́tà náà à ń lọ sí Ọ̀tà Àwórì, pẹ̀lú ògo Ọlọ́run. Èmi náà kọ́ Ọlọ́run ọba ni, torí pé òròmọdìrẹ mi ń sunkún ìyẹ́, igba ìyẹ́ ó dáhùn fàdìrẹ. Bẹ́ẹ̀ náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ètò yín ètò wa Ìtàn Yorùbá, ẹ lè pè mí lórí WhatsApp mi +234 8023 68 7432. lẹ́ẹ̀kan sí ẹ lè pè sórí +234 8023 68 7432. èmi náà ni ọmọ yín, wọ́n bí mi nìbàdàn, wọ́n wò mí nìbàdàn, wọ́n rè mí nìbàdàn, mo wá di ọmọ fún gbogbo ilẹ̀ Yorùbá. Títí ìgbà tá a tún pàdé, èmi a máa wí pé ejò kan ò ní rọ̀lú wèrèpè láyè kó dúró. Ire o. ẹja wọlé tíyàn ọba lọ, ẹja wọlé. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyì, asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí, èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá, ìwọ nà, asọ̀tàn gboyè, ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá